Mò ń kà látinú ìwé ìfihàn orí 4 ẹsẹ̀ 1 èyí tí ó kà báyìí pé lẹ́yìn nǹkan wọ̀nyí èmi wò sì kíyèsí ilẹ̀kùn kan ṣí sílẹ̀ ní ọ̀run. Ohùn kìíní tí mo gbọ́ bíi ohùn ìpè tí ń bá mi sọ̀rọ̀ tí ó wí pé gòkè wá ìhín, èmi ó sì fi ohun tí yóò hù lẹ́yìn ọ̀la hàn ọ́. Gbólóhùn àkọ́kọ́ ni pé lẹ́yìn nǹkan wọ̀nyí. Lẹ́yìn àwọn nǹkan wo? Lẹ́yìn ìfihàn àkọ́kọ́ tí a fi hàn Jòhánù, ìfihàn àkọ́kọ́ tá a fi hàn la kà á ní orí 1 bí ó ṣe rí ìran ọ̀run tó sì rí ìran Jésù Kristi gangan tí Jésù Kristi Olúwa fọwọ́bà tó ní òun sùn kalẹ̀ tó ń dàbí ẹni tó kú. Ibẹ̀ yẹn ni ó ti kọ́kọ́ rí ìran àkọ́kọ́ tí Olúwa ń sọ fún un wípé òun ni ẹni tí ń jẹ́ Alpha àti Omega, ẹni ìṣáájú àti ẹni òpin. Ibẹ̀ náà l'Olúwa sì ti ń sọ fún un pé òun níṣẹ́ tóun fẹ́ rán sí àwọn ìjọ méje. Iṣẹ́ tó sì rán a bẹ̀rẹ̀ sí kà láti orí 2. Iṣẹ́ tí a rán Jòhánù sí ìjọ méjèèje àti ka orí 2 àti ka orí 3. Iṣẹ́ tí a rán Jòhánù sí ìjọ kọ̀ọ̀kan. Àwọn ìjọ wọ̀nyẹn ni wọ́n dúró gẹ́gẹ́ bí aṣojú gbogbo ìjọ yòókù tí ń bẹ láyé. Gbogbo ìjọ tó máa wà láti ìrandíran títí Jésù yóò fi dé. Point of contact to other churches. Ìjọ méjèèje tó wà ní Asia, àwọn ni wọ́n jẹ́ ìjọ. Tẹ́ bá sì wò ó nígbà tí a ń kà á, ẹ rí wípé kò sí irú ìwà tí ẹ ń bá nínú ìjọ kọ̀ọ̀kan lónìí tí kò sí irú rẹ̀ nínú àwọn ìjọ méjèèje tí a dárúkọ. Ìjọ kan wà tí wọ́n ní Jésíbẹ́lì jókòó sí. Ìwà wo ní ń bẹ lọ́wọ́ Jésíbẹ́lì? Ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ tán ẹ rántí pé ìwà àjẹ́, ìwà ìkà, ìwà ìpànìyàn ló wà lọ́wọ́ rẹ̀. Lónìí tó bá gbọ́ pé wá níjọ kan wọ́n lórúkọ Jésù làwọn gbé lọ́wọ́, wọ́n sì mórí èèyàn wọ́n ń bò ó mọ́lẹ̀, ó ti mọ̀ wípé ara àwọn àjọ tí Jésíbẹ́lì ṣe kíni o tó jókòó sínú. Tó bá sì ríjọ tó jẹ́ wípé ẹ̀kọ́ tiẹ̀ ó yàtọ̀ sí ti Bíbélì tó gbé lọ́wọ́ ń wí, ó ti mọ̀ pé àwọn àjọ bíi ti Bálámù nù, níbi tí Bálámù ẹlẹ́kọ̀ọ́ àjèjì níbi tó wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A ti kẹ́kọ̀ọ́ lórí orí 2, mi ì fẹ́ padà sẹ́yìn mọ́. A ti kẹ́kọ̀ọ́ lórí orí 3. Ṣùgbọ́n gbólóhùn àkọ́kọ́ ní orí 4 ni pé lẹ́yìn nǹkan wọ̀nyí, ìyẹn ni pé lẹ́yìn gbogbo iṣẹ́ tí a rán Jòhánù sí àwọn ìjọ méjèèje, lẹ́yìn gbogbo ìran tó ti kọ́kọ́ rí hun, èyí tí a fi rán níṣẹ́ sí ìjọ méjèèje tí wọ́n ní kó kọ gbogbo ẹ̀ sílẹ̀, ó sì kọ gbogbo ẹ̀ sílẹ̀. Ó túmọ̀ sí pé bó ṣe ń kọ gbogbo wọ̀nyẹn sílẹ̀ tán sínú ìwé, ohun tí ó tẹ̀lé nìyí o. Ó ní èmi wò sì kíyèsí ilẹ̀kùn kan ṣí sílẹ̀ ní ọ̀run. Mo wò, bó o bá dijú rẹ ò lè rí, ṣùgbọ́n gbà tó bá lajú wàá rí. Olúwa gbé ìran kalẹ̀ fún gbogbo wa láti wò, ṣùgbọ́n ẹni bá fẹ́ ní wò ó. A sọ nípa ti Mósè. Orí tí pápá ń jó, ìgbẹ́ kò sì run. Ó lóore ọ̀fẹ́ àti kàn kọjá lọ pé wàhálà ti gbónú, wàhálà ti nánú jàre, iṣẹ́ tí mo ń ṣe ni mo gbájúmọ́. Ṣùgbọ́n ní èmi ó wò ó, kí ló dé tí iná yìí fi ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò sì run? Ibi tó ti ní kó wọ́n wò, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí gbóhùn Ọlọ́run, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí rí ìran Ọlọ́run. Tó o bá ṣe tán àti wò,
bólúwa bá ń gbé ìran kalẹ̀ síwájú rẹ tó o bá tí ì ṣetán láti wò ó lè rí i. Ọlọ́run ò kì í fi agídí wọlé sínú ayé wa. Èèyàn ló lè sọ pé tipátipá ti kúkú. Èèyàn gan nílẹ̀ Yorùbá wọ́n sì sọ fún wa pé wọ́n lè fipá mẹ́sìn dódò, wọn ò lè fipá fi mu mi. Nínú ilé yìí wọ́n máa mú ènìyàn wá pé kó wá gba ìwòsàn lọ́dọ̀ Kristi kúrò nínú àwọn àìsàn èyí tí ayé máa fi ń ṣe ni tàbí téèyàn ti tọwọ́ ara rẹ̀ bọ̀, àwọn ogun tó ní í ṣe pẹ̀lú ẹ̀mí òkùnkùn. Ṣùgbọ́n jẹjẹ mọ̀ wípé nínú ìrírí tá a ti rí, ẹlòmíràn ò ní jìnnà sí ayọ̀ rẹ̀ bí eléyìí, ṣùgbọ́n kò sí ní tẹ́ ẹ sọ kò ní mú un, kò sí ní tẹ́ ẹ sọ kò ní gbà ń tẹ́ ń wí, torí pé èṣù yẹn ò fẹ́ kó bọ́, kò ní pinnu àti ẹ̀ ti kíyèsí pé kò wọ́n ti ń wí jẹ́ kí n ti ẹ̀ yà sí jẹ́ kí n gbọ́ràn. Jésù Olúwa sọ pé nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti máa ń wá. Ìgbà tó o bá gbọ́ ohun tí wọ́n wí ló sọ pé jẹ́ kí n wo ohun tí wọ́n ti ń pàkíyèsí mi sí, jẹ́ kí n ti ẹ̀ yẹ̀ wò. Ṣùgbọ́n tó o bá ti ṣetán láti wò ò lè rí. Ǹjẹ́ mo kéèyàn á máa kọjá lẹ́gbẹ̀ẹ́ èèyàn tẹ́lẹ̀ pé ẹni tó kọjá ní ìsìn ìbò lóye àṣẹ ni mi ti ẹ̀ rí. Ṣé pé èèyàn kan kọjá torí pé kò wò, kò ṣetán àti wò. Jòhánù fẹ́ wò ló ṣe rí o. Bí Jòhánù ò bá fẹ́ wò kò ní rí. Bí wọn náà ò bá fẹ́ wò ò lè rí. Jojúmọ́ lolúwa ń gbé ìran kalẹ̀ o. Ó ń gbé kalẹ̀ níwájú wa ní gbogbo ìgbà lójoojúmọ́. Ó ń gbé hàn ọ́, ó ń gbé hàn mí, ó ń gbé hàn wá lẹ́ni kọ̀ọ̀kan, ó tún ń gbé hàn wá lápapọ̀. Kì í ṣe gbogbo wa la máa ń ṣetán àti wò ó. Jésù ní ìhà àti tóró lójú ọ̀nà náà, ó ní díẹ̀ lé àwọn ẹni tí ó ń rí i. Ibòmíì sọ pé díẹ̀ lé àwọn ẹni tí ó ń rìn. Sẹ́ni tí ò rí ni ó rìn, sẹ́ni tí ó wò ni ó rí. Ẹni bá wo bẹ̀ ni ó ríran rí i. Mo fẹ́ kó kọ́kọ́ kíyèsí o. Lẹ́yìn nǹkan wọ̀nyí yẹn pé lẹ́yìn gbogbo nǹkan tó ti kọ́kọ́ ṣáájú nípa ti ìjọ méje, ó ní èmi wò. Ìwọ náà lajú ẹ̀ kó lè rí n t'Olúwa ní fún ọ. Lajú ẹ̀ kó ráyọ̀ tẹ̀mẹ̀ wájú ẹ̀. Lajú ẹ̀ kó rífẹ́ Ọlọ́run sí ọ. Lajú ẹ̀ kó wo ògo Ọlọ́run. Ohun tí mo rí ló sọ mí lórúkọ. Mo rí ìyè. Ìyè ni mo rí ń tèmi. Lónìí, gbogbo nǹkan yòówù ẹ máa sọ pé ó ń ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ Jésù. Ó lè tóbi lójú yín, kò tóbi tó ìyè lọ́dọ̀ tèmi torí tí mo rí ń bẹ̀ ń tèmi nù. Ìyè yẹn lèmi rí. Òun mo sì mú ni mo sì fẹ́, ó ní mo sì pinnu àti tẹ̀lé. Ó ní mo ṣe ń jẹ́ màá yé, ó ní mo sì ṣe sọmọ ní tí ní mí. Ó ní mo ṣe lè sọmọ ní mo mú yè torí tí mo rí ní tèmi nù. Ìyè lọ́rọ̀ mi. Ohun tí mo rí ni mo fi ṣe, ni mo mú ní pàtàkì. Kí lẹ́lòmíì rí? Ó rí pé bọ́ba gba Jésù wà lówó. Ohun tẹ́lòmíì rí láyé pé ọ gbádùn ayé bọ́ba ti gba Jésù. Ohun tẹ́lòmíì rí ni pé Jésù abániṣẹ́gun ọ̀tá ni. Mi ò ní gbogbo rẹ̀ òkè òpó pé kò sóòótọ́ ń bẹ̀. Ṣùgbọ́n lọ́dọ̀ tèmi gbogbo yín kéré sí nǹkan tí mo rí. Jésù bó bá bọ́ ṣẹ́gun ọ̀tá tán, tó o bá rí yè, ò rí nǹkan kan lọ́dọ̀ Jésù. Ọ̀tá nǹkan tó ń bọ̀ torí òun àtọ̀tá àwọn tó jọ pàdé lọ́rùn àpá. Bó bá pẹ́ ọgbà Jésù, ohun tó rí níbẹ̀ ni owó, ayé, ìmọ̀ ń sọ ní dẹni tí ń lo jíìpù tí kọ́lé ringide. O rí nǹkan tó dáa lóòótọ́, ṣùgbọ́n ò tí ì rí nǹkan kan torí jọ́ kan ó fi gbogbo nǹkan tó o rí owó fi lẹ̀. Ó sì lọ síbi tí ọ yàtọ̀. Ṣùgbọ́n tó bá rí yè, ó gbádùn ìfọ̀kànbalẹ̀ nínú ayé yìí, ó sì ní ayọ̀ níjọba Ọlọ́run. Ohun tí mo lajú mi tí mo rí nù. Èwo nìwọ náà lajú tó rí? Ó ní èmi wò. Ẹjẹ́ àtúnkà. Lẹ́yìn nǹkan wọ̀nyí, èmi wò. Ọ̀rọ̀ tó tẹ̀lé, sì kíyèsí. Ò ń wò. Kí ló wá ní kí wọ́n náà ṣe? Kí wọ́n náà kíyèsí. Ń pè wọ́n náà pé ohun tí mo rí yìí, ìwọ náà wá wò ó.
bẹ́ẹ̀ bá rí ata ń kéde ìyìn rere ń tà ń sọ náà ni pé adùn tí mo rí yìí ìwọ náà wàá jẹ̀fà ń bẹ́ẹ̀. ẹjọ́ tí mò ń tò lọ́wọ́lọ́wọ́ yìí mò ń tò nítorí pé mo fẹ́ kó o kíyèsí i, mo fẹ́ kí ìwọ náà rí i, mo fẹ́ kó yé ìwọ náà, mo fẹ́ kí ìwọ náà mọ̀. nígbà míì èèyàn lè máa ń wò nítorí pé kò rẹ́ni pàkíyèsí rẹ̀ sí i. Jòhánù náà ó ti wò ó, ó sì ń pè wọ́n náà kó wá wò ó. kí ló fẹ́ kó wá wò? ohun àkọ́kọ́, ó ní ilẹ̀kùn kan ṣí sílẹ̀ lé ọ̀run. ilẹ̀kùn kan ṣí sílẹ̀ lé ọ̀run. bí ò bá sílẹ̀kùn níbì kan wọ̀, ilẹ̀kùn ni wọ́n máa ń ṣí. ilẹ̀kùn yìí ni a ní kí ìwọ náà wá wò. ilẹ̀kùn ọ̀run á ṣí síwájú ìwọ náà. lajú ẹ kó wòran ọ̀run. tọ́lọ́run bá ti ṣílẹ̀kùn, àwọn nǹkan ayọ̀ lèèyàn máa ń rí tó ṣílẹ̀kùn ọ̀run fún yàn. àwọn nǹkan ológo lèèyàn máa ń rí. àwọn ẹwà Ọlọ́run lèèyàn máa ń rí. títóbi Olúwa lèèyàn máa ń rí. agbára Olúwa lèèyàn máa ń rí. ìmọ́lẹ̀ Olúwa lèèyàn máa ń rí. o ò lè rí lẹ̀kùn ọ̀run kó sí káyé rẹ̀ ó mọ̀ yí padà. á yí padà bírí ni. ní kété téèyàn bá ti lè rí ìran ọ̀run tó rí i pé ọ̀run ṣí fún ọ tó wo ìran ọ̀run, ayé rẹ̀ ó yí padà. mo rántí ọdún kan Èjìgbò ni mo wà nígbà náà gbà mo ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́. wọ́n wá ń fi fíìmù ọ̀run àpáàdì hàn wá. ìgbà tí màá fi wò ó tán, ọ̀pọ̀lọpọ̀ wa la ti ń sunkún. a ti ń sunkún gan-an. Olúwa má jẹ́ kí n débẹ̀. ṣe pé ìran ni wọ́n fi hàn wá. wọ́n ṣí a lójú sí ohun tó ń bọ̀ lẹ́yìn ayé yìí pé ẹni tí ò bá ti gba Jésù, tí ò bá Jésù rìn, ibi tí ó parí rẹ̀ sí. wọ́n ṣí wa lójú sí nípa fíìmù. a bẹ̀rẹ̀ sí sọkún pé Olúwa má jẹ́ ń dọ́run àpáàdì, má jẹ́ ń jìyà ọ̀run àpáàdì o. ibi tá a parí tán mo wà ní múùdì yẹn sì wà lára mi pé iná leléyìí, mi ò ní bọ́n débẹ̀ lórúkọ Jésù. múùdì yẹn ni mo wà. ọmọkùnrin tá a jọ lọ Hasan àbí kí mo ló ń jẹ́, ó ní ṣé fíìmù náà lẹ́wà láwò tí gbogbo yín wọ́n ń sunkún kárí ìdẹ́gbẹ̀rù lọ́jọ́ túra kájọ ṣébí èèyàn ló hà tiẹ̀. kí ló rí tiẹ̀? èèyàn ló hà tiẹ̀. kí lèmi rí? ìran ọ̀run. ṣé tí mo fẹ́ fi hàn yí ọmọ ẹ? yẹn pé gbogbo wa lè jọ máa wò kó jẹ́ pọ̀tọ̀ nìkan tó máa rí. bí mo ṣe ń sẹ́ ò lè jọ́tọ̀ ní tó ń gbọ́. ò lè má gbọ́ ohun tí mò ń wí kó jẹ́ pọ̀tọ̀ nìkan tó ń gbọ́. a sì lè gbé káwájú ẹ̀ kó jẹ́ pọ̀tọ̀ ní ẹ máa wo tẹ́ bá gbé fíìmù kalẹ̀ tẹ́ ní ká máa wò. ẹ rí i pé n ti kálukú aspect tẹ́ní kọ̀ọ̀kan máa ti sọ̀rọ̀ ọ yàtọ̀. torí pé n tó ń rí yàtọ̀ sí n tí wọ̀ ń rí. kí ni ìwọ náà ń rí? so ríran ọ̀run, so ti lajú ẹ̀, so ti rí. a ti ṣí ọ̀run kalẹ̀ fún wa o. wọ́n ní kó o kíyèsí, ìwọ náà wàá wò ní jẹ́ bẹ́ẹ̀. wọ́n ń pàkíyèsí ìwọ náà sí pé ìran ọ̀run yìí ò wá wò ó. Ọlọ́run yìí dára. tó bá wọn tó yí ọká nínú ayé, o lè rí i lérí pé Ọlọ́run ìkà ni. kódà o lè sọ pé kò sí tí mo fẹ́ fọlọ́run yìí ṣe. ẹ gbé Jésù yìí jùnù, kò sí ẹ gbé kó wájú mi jọ. tó o bá tí ì ríran ọ̀run, ṣùgbọ́n tó o bá rí i, amúkáyé rẹ̀ ó yí padà. èèyàn ò kì í rí Olúwa, èèyàn ò kì í rí ìran ọ̀run kó wà bákan náà. á change ẹ pátápátá ni. wàá dẹ̀ dá ọ̀tun ni. ìgbà tí mo mọ agbára tí ń bẹ nínú orúkọ Jésù, tá a ṣí mi lójú láti mọ agbára tí ń bẹ nínú orúkọ Jésù, mi ò mọ bẹ́ńtín mọ́. mi ò mọ bẹ́ńtín. mo rántí ọmọbìnrin yẹn nígbà tá a jọ wà ní Iléṣà, ògbóǹtagì Èmèrè. sẹ́mi pé mo sọ té Èmèrè kan náà lánàá. ògbóǹtagì ọmọ Èmèrè ni. ó ní mo ní bóò ló ṣe jẹ́ tí wọ́n bá ní ká gbàdúrà ní church. àjọ ń gbàdúrà, àjọ ń porúkọ Jésù ni. ìwọ náà sì wà nù wa tá a jọ ń porúkọ Jésù. ó bú sẹ́rìn. mo ní èyí tí wọ́n máa ń dùn mí jù ni pé tí a bá ní kẹ́ni mẹ́ta ó gbàdúrà lórí àdúrà yìí, ìwọ náà tó wà náà tí máa ń gbàdúrà. ṣé bí o ní orúkọ Jésù yìí iná ni? bó ni ò ṣe jó ọ? ó bá fi mí rẹ́rìn-ín. ó ní ìwọ ọmọ ọrú ahọ́n tá a fi máa ń pè.
ìyàwó pásítọ̀ ní sí pásítọ̀ lọ́kọ. Ìjẹ́wọ́ mọ̀ọ́rọ̀ ahọ́n tá a fi máa ń pè é. Olúwa ti sí mi níyè mẹ́rin, Olúwa ti sí mi lójú láti rí i pé dájúdájú orúkọ yìí agbára wà ń bẹ. Mo sì rántí ìgbà tí wọ́n fẹ́ sọwọ́ mi di arọ mọ́ mi lọ́wọ́, tí wọ́n fẹ́ gbà á, tí a ṣe wọ̀jọ́ àárín òru ni alalẹ́ ni mo sábà ṣẹlẹ̀, mo ti sọ tẹ̀ fún yín rí dáadáa, ọwọ́ yẹn á ṣe wọ̀jọ́ wálẹ̀, mo tọ́ mi mèrè kan náà ni ló ta ọfà yẹn sí mi. Hallelujah. Ìsàmọ̀tọ́ ọmọ bá ṣẹ̀ṣẹ̀ mọ nǹkan yóò mọ̀ gò gẹ́rẹ́gẹ́rẹ́ nínú ìgò gẹ́rẹ́gẹ́rẹ́ pé àṣẹ Jésù yìí tóbi tó àṣàgbára rẹ̀. Èmi náà sì rí i pé ó mọ̀ pé ara wọn ni. Ó bá rán àrà sí mi, mo ti sọ fún yín rí, ó rán nǹkan yẹn sí mi lọ́wọ́. Ẹ mọ̀ jẹ́ ń sọ̀tàn pọ̀ torí mi fẹ́ pẹ́ mbẹ́. Lẹ́yìn ẹ̀dì nẹ́sìn ni pé látàlẹ́ ọjọ́ yẹn màá kàn dédé rí bọ́wọ́ yẹn á kàn ṣe gbẹ̀gà. Kò ní sí ìmí kankan nínú ọwọ́ yẹn mọ́ látòkè délẹ̀. Àárọ̀ wa ni pátápátá. Bá sì ti gbé máa ní wọ́n kàn fọwọ́ kejì gbé ni. Lórúkọ Jésù, lórúkọ Jésù, okùn kan ó sì tú wọn rárá níbí. Bókun ní o, bókun kọ́ o, bó sábà pé nǹkan kan ó tú wọn rárá níbí báyìí níbi èjìká. Ẹ̀jẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí máa sàn lọ síbi apá. Bí máa ti ń sàn débi lọ ni màá máa fíìlì ẹ̀ tí màá ti máa fíìlì ìyè níbẹ̀ pé ó ń sọ ọ́ jí. Nígbà tó bá tọ̀ mí débi orí ìka, ọwọ́ mi ó kú rìrìrì. Èmi á sì praise the Lord, praise the Lord. Má ti ń porúkọ Jésù ní gbogbo ní circulation yẹn máa ń ṣẹlẹ̀. Mo ti ń sọ létí bọ́ ìtajọ́ ń sunú yàrá, mo ti sọ fún yín rí, à ń pè ní Mike. Mo rí i pé kò ohun tí mò ń sọ ò ní túmọ̀ sí kò gbàgbọ́ kò yé. Gbódò òru ọjọ́ kan tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀, mo jí ìwọ̀n ní Michael, yájú ẹ̀ dáadáa. Mi fẹ́ waste àkókò mo fi ń sáré sọ báyìí o. Yájú ẹ̀ dáadáa, mo sáà ṣe títí tó èjì. Ibo la wà? O nínú yàrá. Àkókò wo la wà? O láàrin òru. Ibo ló jókòó sí? Olórí ẹni. Ibo mo wà? Olórí bẹ́ẹ̀dì. Oríran rí mi, o ní ẹ̀. Ṣó ń wò mí? Ó ló ń wò mí. Wò mí dáadáa o. Wà pa mi. Brasego! Ó dẹ́ ẹ̀dẹ́ mọ́ra yìí. Ó dẹ́ ẹ̀dẹ́ mọ́ra yìí. Panumọ́. Má pariwo mi síta. Ìwọ máa tó wò ó. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Lórúkọ Jésù. Ọwọ́ nǹkan yẹn á sì tún tí wọ́n ẹ̀jẹ̀ á sì circulate ọwọ́ lọ. Yóò sì tún sí. Ó gbọ́ bá jọ̀wọ́ ènìyàn mo lè yàn ó lè dọ̀la kẹ́ mo yìí. Ohun tó ṣẹlẹ̀ sí mi ni lójúkorojú tí mo ń fo òróró tí mo fi ń nọ́ọ̀sì ẹ̀. Ó sì mú mi mọ yí orúkọ Jésù wípé àṣọ orúkọ yìí àṣẹ náà ni lóòótọ́, àṣàgbára ni. Àṣì mi lójú láti rí báwọn. Nígbà ọ̀ya mo ní ẹ̀mí kan kọ́kọ́ sọ pé ọjẹ́ lọ bá àwọn pásítọ̀ kọ́ sọ́kọ́ ti lọ ọtí tọwọ́ bọlé agbọ́n. Wọ́n mọ̀ bá wọn wí ni pé kí ló sún ọ débẹ̀. Irú ẹ̀ mo bá sọ létí arákùnrin mi bra Báyọ̀ Àlùkò ní tí ń ṣẹlẹ̀ nìyí. Bọ́rọ̀ jẹ́ níyì sí wà ń bẹ̀. Òun náà jẹ́ níyì ti dolóògbé sí. Ó ní kíní ọ̀nì tí mo ń wò tí wọ́n fi tó wà níbi ọwọ́ yín dúdú ni. Àṣì olójú ti ọ̀hún lẹ́bùn ìran. Ó ní dúdú ni. Ọba gbàdúrà, ó speaking tongue, ó gbàdúrà. Bí ṣe ń gbàdúrà lẹ́mí kan sọ pé àánú ẹ̀ ṣe mí. Ètò ìgbọ́dọ̀ àwọn GO yín lọ, kọ́ gbọ́dọ̀ àwọn senior pastor lọ. Àwọn ẹlẹgbẹ́ èèyàn tẹ́jọ́ ń kóra yín kiri tẹ́jọ́ ṣe ní gbàdúrà síbẹ̀. Àánú ẹ̀ ṣe mí. Ọwọ́ ẹ̀ ọ̀rọ̀ gbé. Mo sáfìgbàgbọ́ sàmì. Mo dé ṣọ́ọ̀bù padà kó tó ṣẹ́jú 15 ni mo rí kinní ọ̀hún tí ń yọ ọrùn bọ̀ lórí ọwọ́ mi. Ibi àtàpàkò yín náà ni tí ó ń yọ ọrùn bọ̀. Ó dúdú, ó rí bí òwú kórun, ó sì rọra tík téńté kò kì í ṣòwò. Ó sì rọra jáde, ó ń jáde díẹ̀díẹ̀ mo kọ́kọ́ fẹ́ mu mo ní bóyá yóò ṣàpadà wọlé, bóyá mo rí tó bọ́ sórí ìka mi yìí tó wéwéré kéké sílẹ̀. Mo mú kíní píkà táwọn aláago máa ń lò, àwa náà máa ń lò níbi irinṣẹ́ wa. Mo fẹ́ tọ́jú ẹ̀ kí n fi sínú ìgò kan pé n ó lè dé. Irú ọjọ́ òní tí mo máa ń sọ̀rọ̀ máa lè fi hàn pé sórí kíní tí ara sí mi nìyí.
bátẹ́gùn yẹn ṣe gbé mú ọmọ bí atẹ́gùn ti wá mo bá fì lọ́wọ́ mi náà ni mo wá gbogbo ilẹ̀ tì mí o ṣùgbọ́n ó jẹ́ kí n mọ̀ wípé there is power mighty in the blood. There is power mighty in the blood. There is power mighty in the blood of Jesus Christ. There is power mighty in the blood. Agbára ńlá ń bẹ nínú ẹ̀jẹ̀. Agbára ńlá ń bẹ nínú ẹ̀jẹ̀. Agbára ńlá ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Agbára ńlá ń bẹ nínú ẹ̀jẹ̀. Agbára dájú nínú ẹ̀jẹ̀. Àwọn nǹkan ò jẹ́ kí n rí. Sẹ́yìn pé mo àkíyèsí mi ní tí bá ní máa sọ ìrírí mi bá wọn á pẹ̀ ń bí. Ṣùgbọ́n mo fẹ́ kí wọ́n náà ó lajú ẹ̀ kó rí. Bó bá ń wo ohun tó yí ọkà ò lè rolúwa. Kí ló tí mò ń sọ fún ọ? Lajú ẹ̀. Kíyèsí ìwọ náà lè rí. Ètí máa ń dùn mí jù ní o. Eléyìí máa ń dùn mí jù nínú gbogbo lọ́dọ̀ gbogbo àwọn tá ń pẹ́ra wọn ní Kírísítẹ́nì o. Ó máa ń dùn mí gan-an. Ọ̀dọ́dọ̀ wòlíì ilé ọkùnrin ẹ̀ṣẹ̀kẹ̀. Òun náà wá sọ̀rọ̀ ẹ̀ dọ̀gá. A wá sọ̀rọ̀ ẹ̀ di Olódùmarè fún ọ. O lè ní ọ jókòó kalẹ̀ bẹ́ẹ̀ yẹn ò gbọ́dọ̀ dìde. O lè ní ọyá sùn kalẹ̀ síbẹ̀ yẹn ibẹ̀ ní kọ́ lọ sùn sí kọ́. A wá sọ̀rọ̀ ẹ̀ di Olódùmarè fún ọ. Nígbà tí wọ́n gangan tójú rí òsì kó o dọ́lọ́run ọ̀rẹ́ ò mọ̀. Èrò ọ̀run tí wọ́n gbé kawájú ẹ̀ nítorí pé wọ́n gan ò lajú rẹ̀ kó o rí. A máa sá kóbẹ́ tẹ̀ láwọn kan lẹ́yìn. Ẹ̀tọ́ tí lágbájá ní ìwọ náà ní, ẹ̀tọ́ tí jíò rẹ̀ ní ìwọ náà ní, ẹ̀tọ́ tí wòlíì ní ìwọ náà ní. Lóòótọ́ gbogbo wa ẹ̀bùn ọ̀tọ̀ọ̀tọ̀ la ní, a nílò ara wa, but at the same time ọ̀kan náà gbogbo wa. Kò sídìí fẹ́nìkan láti jẹ gàba, kò sídìí fún mi as a pastor láti jẹ gàba lé ọmọ ìjọ lórí. Kò sì sídìí fún ọmọ ìjọ láti rí mi ní rí wípé èmi ni hall. Kíyèsí. A ṣí ilẹ̀kùn kalẹ̀ lé ọ̀run wọ́n sì ní kí ìwọ náà wò ó wọn tiẹ̀ ti sọ̀rọ̀ bóyá kó wọbẹ̀ tàbí ọmọ wọbẹ̀ náà wọ́n kọ́kọ́ ní kó o ṣe kí ni kó o kọ́kọ́ wò ó lajú ẹ̀ sọfẹ̀ntì jókòó tí ọ̀pẹ lajú ẹ̀ kò tí ì gbọ́ ohun tí o wí o.